ọmọkùnrin yìí sì gé orí èèyàn méjì nípínlẹ̀ Cross River. Ohun tó ṣẹlẹ̀ nìyí. Ọkùnrin àgbẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akinyele Ignatius, ẹni ọdún mọ́kàndínláàádọ́ta, ti jẹ́wọ́ pé òun pa àwọn àgbàlagbà méjì, Oko Okon àti Okon Akpan, ní agbègbè Abayama Creektown níjọba ìbílẹ̀ Odòpani nípínlẹ̀ Cross River. Ó sọ pé èyí tóun fi ṣe bẹ́ẹ̀ ni láti gbẹ̀san ikú àwọn òbí rẹ̀ àti arákùnrin rẹ̀, èyí tó gbàgbọ́ pé àwọn wọ̀nyí lọ́wọ́ nínú rẹ̀. Àfúrásì ọ̀hún tí àwọn ọlọ́pàá ti fi sínú àhámọ́ ni wọ́n mú lẹ́yìn ìpànìyàn burúkú tí ó ṣe sáwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn ju ọdún márùndínlọ́gọ́rin àti mẹ́tàléláàádọ́rùn-ún. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹ̀ka ìwádìí ọ̀daràn iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà, Oko Okon, ẹni àkọ́kọ́ ni wọ́n pa ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2026. A gbọ́ pé Ignatius kọlù nínú ilé rẹ̀ nígbà tí ó ń sùn tó sì fún ní ọrùn pa, lẹ́yìn náà ó gé orí rẹ̀ lọ. Òkú kejì, Okon Akpan, ni a gbọ́ pé àfúrásì náà pa ní kùtùkùtù ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, Ignatius wọ inú agboolé rẹ̀ láti ọ̀nà ẹ̀yìn ní nǹkan bíi aago 5 kọjá ìṣẹ́jú 20 òwúrọ̀, ó sì pa. Lẹ́yìn náà ó gbé òkú náà lọ sí oko bàbá rẹ̀ níbi tó ti gé e sí wẹ́wẹ́. Lẹ́yìn náà ó sin orí sínú ibojì kékeré kan. Nínú ìjẹ́wọ́ rẹ̀, Ignatius sọ pé òun sọ àwọn àgbàlagbà méjì ọ̀hún nítorí ó gbàgbọ́ pé wọ́n wà lára àwọn tó fa ikú àwọn òbí àti arákùnrin rẹ̀ ní ọdún 1999. Ignatius sọ pé ìrora àti ìbànújẹ́ òun ló fà á tí ìyá rẹ̀ ṣe ṣàìsàn tó sì kú lẹ́yìn tí bàbá rẹ̀ náà kú. Síbẹ̀síbẹ̀ ó fi ìbànújẹ́ hàn lórí ohun tó ṣe. Ó ní ìbínú ló fà á tí òun fi hu ìwà ìpànìyàn náà. Ní báyìí, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti tako àwọn ìròyìn tó ń tàn káàkiri pé bóyá ọkùnrin náà lọ́wọ́ nínú ikú ènìyàn 30 tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Superintendent Ewa Sunday, sọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí àfúrásì náà sọ sì wà lábẹ́ ìwádìí.